Asẹ́yìn tìlú Ìsẹ́yìn kábíyèsí ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta kábíyèsí ti sọ̀rọ̀ lórí ìjà àgbà tó wà láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí àrólé Oòduà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ikú bàbá yèyé ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ tí Asẹ́yìn tó sì ti kan sára sí Aláàfin fún sùúrù àti ìfọmọnìyàn ṣe tó ṣe lásìkò tí orí ẹ̀rọ ayélujára tó ń gbóná lórí ìjà àgbà àárín àwọn méjèèjì náà. ẹ rántí wípé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ni ariwo ńlá máa sọ lórí ẹ̀rọ ayélujára pàápàá láàrin àwọn ọmọ Yorùbá nígbà tí Aláàfin Ọ̀yọ́ tó fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé láti kìlọ̀ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ìpè bí kábíyèsí ṣe fi gbajúgbajà oníṣòwò ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni olóyè Dọ̀tun Jubril Sànúsí tó jẹ́ olùdásílẹ̀ ilé ìgbafẹ́ àti rédíò Ìlàjì bó ṣe fi joyè ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá wípé Ọọ̀ni ti kọjá ìyá rẹ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí sọnù àtẹ̀jáde náà pé ìwà tó Ọọ̀ni máa hù ìwà bí ẹni pé kò sẹ́ni tó lè mú tó máa ń tẹ̀lé gàràgàrà ni tó sì ní fún Ọọ̀ni ní wákàtí 48 hours tó jẹ́ ọjọ́ méjì láti fi gba oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ Dọ̀tun Sànúsí nítorí pé ó jẹ́ kó di mọ̀ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ kò láṣẹ láti fi èèyàn joyè kọjá ìlú Ilé-Ifẹ̀. Bẹ́ẹ̀ lọ́ba kankan nílẹ̀ Yorùbá ò láṣẹ láti fi èèyàn joyè kọjá ìlú agbègbè tàbí abúlé tán darí. Olóhùn Aláàfin Ọ̀yọ́ nìkan gẹ́gẹ́ bí olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá nìkan ni òun ní àṣẹ láti fi èèyàn joyè tó kárí gbogbo ilẹ̀ Yorùbá tó wá ṣèkìlọ̀ fún Ọọ̀ni wípé bí kò bá fi gba oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ olóyè Dọ̀tun Sànúsí kí kábíyèsí kó máa retí nǹkan tí ojú ẹ̀ yóò rí ìyún ìgbésẹ̀ tó yóò gbé. Bó tilẹ̀ jẹ́ pé àwọn alátìlẹyìn Ọọ̀ni wọ́n ti fún Aláàfin Ọ̀yọ́ lésì pé Ọọ̀ni kò fi èèyàn joyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá tọ́ni ọ̀kanlọ́mọ ilẹ̀ Oòduà ní pé Ọọ̀ni náà kò lóun lè fi èèyàn joyè ní gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tọ́rọ̀ ọ̀hún tó di awuyewuye ńlá ṣáà nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ilé Aláàfin Ọ̀yọ́ ló ṣàbẹ̀wò sí gbogbo àwọn ọba agbègbè Òkè Ògùn láti dúpẹ́ lọ́wọ́ wọn pàápàá fún bí wọ́n ṣe yẹ sí lásìkò ayẹyẹ ìwúyè tó wáyé ní oṣù kẹrin ọdún yìí tó sì jẹ́ pé lásìkò náà ni ló ṣàbẹ̀wò sí ẹni tó dàbí olórí gbogbo ọba agbègbè Òkè Ògùn ìlú Asẹ́yìn ti ìlú Ìsẹ́yìn lásìkò tí kábíyèsí ń gbà lálejò Aláàfin ló jẹ́ kó di mọ̀ pé òun kan sára sí Aláàfin fún sùúrù àti ìwà pẹ̀lẹ́ tó fi la àsìkò tí awuyewuye ń lọ lórí ìjà àgbà tó wà láàrin òun àti Ọọ̀ni Ilé-Ifẹ̀.